Kúrò ńbí ice cream la máa lọ rà. So for ice cream ni. Mo fẹ́ ká wá sáré. Kí ni eré? Kí ni eré? Eré ìdárayá. Mi gbọ́. Eré ìdárayá. Pàtẹ́wọ́ fúnra rẹ̀. O fẹ́ ṣeré ìdárayá náà. Ah, okay. Wow. Nbo ló ti fẹ́ ṣeré ìdárayá? Ẹ já lọ nbo. Okay, o fẹ́ ká lọ sáré ńbẹ̀ yẹn. Kí n wẹ́n tó lè sáré jù nú ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀ta. Ó yá, ẹ já gbá báyìí. Ẹ wá lọ báyìí. Kò sọ́nà ńbẹ̀ yẹn. Sọ́nà wà ńbẹ̀. Okay. Adam. Má bọ̀ báyìí. Ọ̀nà wà ńbí. Ẹ wá lọ sáré ìdárayá kí n wẹ́n tó lè sáré jù nú gbogbo yín. Ó yá. Ẹ máa nìṣó. So, we want to see who is the fastest among the three of them. So, let's see. Ẹ má ti sáré ẹni sùúrù, mò ń bọ̀ o. Kóníkálukú dúró sí orí ìlà rẹ̀. Ó yá, Adam, súnmọ́yìn, dúró síbi tí wọ́n dúró sí yẹn. Èmi tí mo fẹ́ mọ ẹni tó sáré jù. Okay? Èmi á súnmọ́yìn, ó ti yé yín nísìn. Ẹ máa lọ bẹ̀. Ẹni sùúrù kò tí ì yá o. Tí n bá sọ fún yín pé on your track kí lẹ máa ṣe? Okay? Tí n bá sọ pé get set kí lẹ máa ṣe? Tí n bá sọ pé go ẹ máa sáré àbí? Yorùbá ni màá fi sọ fún yín o. So ti yé yín sìn. Ẹni sùúrù o. Ibi tí mo dúró sí yìí ni ẹ máa sáré wá. Mo fẹ́ wẹ́n tó máa kọ́ débi, okay? Ẹ dúró sórí ìlà. Ẹ dúró sórí ìlà. Ẹ gbáradì. Ó yá. Wow. Ó yá. Okay, ibẹ̀ yẹn. Adam, come in. Jalo, èmi àti ẹ náà. Ó yá. Ta ló máa kọ́ débẹ̀? Wow. Ta ló kọ́kọ́ débẹ̀? Okay. Ẹ pàdé wọ́n fúnra yín. Okay, ní sùúrù. Bòkè ló gbà. Bòkè ló ní wọ́n gbà. Adam, bòkè ló. Bòkè jì. Ta ló gba bòkè ní? Yakub, bòkè. Ó yá, máa sáré lọ. Yakub. Yakub ti sálẹ̀. Ta ló gba bòkè ní? Yakub. Ta ló gba bòkè jì? Yakub. Ta ló gba bòkè jì? Adam. Ta ló gba bòkè ta? Yakub. Yakub ibo. Yakub sì lè gba bòkè ní kí o ti gba bòkè ta. Bòkè ní ló gbà. Adam gba bòkè jì. Èmi àti àwa la rúpò. Èmi ò gbà nǹkankan. Ó yẹ ni ọ́. Kindly subscribe to our YouTube channel, Yoruba Pikin, and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.